mo sọ sọ̀rọ̀ sókè dáadáa. Ẹ káalẹ́. Kí ló ṣẹlẹ̀? Ìgbà tí mo wà ní kékeré mo gbọ́ tí dáàdì mi náà sọ pé ìgbà táwọn ṣẹ̀ṣẹ̀ bí ní pé kó pẹ́ táwọn bí mi tán àwọn àti mẹ́yìn pé àwọn jọ ọjà lápò mọ́sàásó mẹ́yìn mi mọ́lẹ́sà èèyàn kan tó jẹ́ pé ìyàwó ẹ̀gbọ́n wọn ó wá lọ sílé ìyá mẹ́yìn mi ó lọ pé mẹ́yìn mi wọ́n sá mú mẹ́yìn mi wọ́n gbé wọn lọ èmi àti wọn ń pé mo kéré ń gbà yín nǹkan tó yí mẹ́yìn mi fi wá mú mi wá sọ́dọ̀ dáàdì mo ní àwọn ọmọ rí spirit wọn tí pé yóò mọ̀yọ̀ sí àwọn táwọn bá dá jókòó nínú ilé wọ́n sá mú mi wá sí ọ̀dọ̀ dáàdì mi bóyá bíi 8 years àbí 9 years old mo wà ń gbà yín dáàdì mi mọ̀ bá mi sùn. How many years? bóyá 8 àbí 9 wọ́n ní mo wà ń gbà yín. Dáàdì yóò máa ṣe kí ni? wọ́n bá mi sùn. Ok, tẹ̀síwájú. wọ́n bá mi sùn àbúrò mi ọkùnrin kan wá mọ́ níjọ́ kan sá ẹ̀yà mi wá ń dápẹ́ bó ló sì mọ̀ mo sáà parọ́ fún ọmọ ní pé irọ́ ni kinní kan ìgbà tí mo sáà parọ́ fún àbúrò mi sá mo sáré lóyún bá ti dáàdì mi bá mi sùn mo lù. Dáàdì ẹ fún ọ lóyún. Nígbà wo? bóyá 2023. Ok. Oyún rẹ̀ ń kọ́. mo bàjẹ́. Ta ló bàjẹ́? Sọ̀rọ̀ ta ni? dáàdì mi. Olórí fún dáàdì ẹ bàjẹ́. Sẹ́yìn ọkàn náà ni? bẹ́ẹ̀ oṣù mẹ́rin. Oyún oṣù mẹ́rin? Dáàdì ẹ fún ọ lóyún. Wọ́n wá bàjẹ́. bẹ́ẹ̀ Oyún oṣù mẹ́rin. Ṣé lẹ́yìn ìgbà yẹn wọ́n ṣàtúnmọ́ ọmọ? wọ́n súnmọ́ mi. Wọ́n tún súnmọ́. Sóòtún lóyún padà sá. mi ò lóyún padà. Kí ló lẹ́tọ̀ wá báyìí? Ta ló fẹ́ kó bá dáàdì ẹ? Ta ni dáàdì ẹsẹ̀ tó ní kó sọ? Kí ló tọ̀ sọ látọjọ́ yìí tó ṣe wá sọ lónìí? Kí ló ṣẹlẹ̀ gan? ibi tí à ń gbé ìmọ̀ ibì kankan ìmọ̀ ibì kankan pé mo lè lọ àbúrò mi obìnrin náà mọ̀ àbúrò mi obìnrin ó ń gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n dáàdì mi ó wá sọ fún ẹ̀gbọ́n dáàdì mi. Ọmọ ọdún mélòó ni ọ báyìí? 16 years old. 16. Yes. Àti ọdún mélòó wọ́n sì ti ń bọ̀ sùn? bóyá bíi 8 àbí 9. Àti ọdún mẹ́jọ sọdún mẹ́sàn-án. Wow. Oyún doṣù mẹ́rin lára ọmọ bàbá lọ ṣẹ̀. Bàbá ṣẹ́ oyún tán ó tún tẹ̀síwájú ó sì tún bọ́mọ rẹ̀ lò. Ìgbà wo ni wọn ò tó ṣe mọ́? Àbí wọ́n ṣe é dìsín ni? no ìgbà tí àbúrò mi sọ fún ẹ̀gbọ́n dáàdì mi wá mú mi tó ìjọ tí àbúrò mi sọ fún Ìgbà wo ni wọn ò ṣe mọ́? àti ìsọdún ìgbà tí àgbọn wọn mú mi kúrò bẹ́ẹ̀ náà ni mo ti bá mi ní kankan papọ̀. Lọ́dún o. wọ́n ta sí lọ yìí. Wọ́n ti pọ̀ jù. Ṣé parọ́ fún mi abẹ́ sòótọ́? Màá sòótọ́. Ṣé ẹ mọ̀ mi dáadáa? Mo máa ń gbọ́. Ṣé ẹ mọ̀ tí máa dùn mí? Kí ni? Irọ́. Irọ́ ló máa ń dùn mí. Ẹ sọ̀rọ̀ sókè. Wọ́n ti ẹ̀kọ́ lẹ́tà nígbà tó ti ẹ̀jẹ̀ pọ̀ ga wọn ọ̀gá àwọn tí ń sọ àwọn ẹlẹ́wọ̀n lágódì nígbà pé ìyá rẹ̀ kú. Wọ́n sàn kọ lẹ́tà sí mi pé àwọn ò rí kọ́sítọ́mà látijọ́ yìí àwọn ò rí kí mú yàn wá o àwọn ò rí kí mú yàn wá o. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ṣé lóòótọ́ lọ́mọ àìsàn àbí irọ́? Lóòótọ́ ló sọ àmọ́ láfikún òun náà lè fi tiẹ̀ kún mi lè parọ́. Lóòótọ́ lẹ fún lóyún. Bẹ́ẹ̀ni. Lóòótọ́ lẹ fún lóyún. Bẹ́ẹ̀ni. Lóòótọ́ lẹ bá a ṣe. Má mi rí wọn ní ẹ̀yin parọ́ mi rí. Ṣé lóòótọ́ lẹ fún lóyún? Bẹ́ẹ̀ni. Sọ̀rọ̀ sókè. Bẹ́ẹ̀ni. Ṣé lóòótọ́ lẹ bá a ṣe? Bẹ́ẹ̀ni sà. Ẹ̀yin lẹ fún lóyún. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ bá a ṣe. Bẹ́ẹ̀ni. Are you born now? And are you okay? Ẹ níyàwó nù lé ni. Ṣé mo níyàwó yóò pé mi níyàwó. Kí ni a bá débẹ̀? Àwọn ìyàwó mi wọ́n ti lọ. Owó ìgbà tó dẹ̀ kú
àwọn ọmọ ìwà torí àwọn méjì náà ni mo ní gbogbo àti kó wọn wá ń gbà èkúlà jọ ń gbé mi àti ìyá wọn òun àti àlè mi ìyá mi lè ń bájà tí mo rẹ̀ rí pé ìyá mi lè nà ni mo fi mú yẹ pé kó wọ́n pààyàn sí mi lọ́rùn ìyàwó ẹ̀gbọ́n mi ló sá lọ sí ọ̀dọ̀ àwọn erelé tó ti lọ pé ìyá wọn wá ìyá tó bí òun láti gbà yẹn. ṣé ẹ mọ̀ pé ìwọ ni. mi mọ tí mo lè sọ láàrin torí èmi gangan ìyàwó mi á wà lẹ́gbẹ̀ẹ́ mi ebí òun ló jókòó ìyàwó wà lẹ́gbẹ̀ẹ́ mi nígbà tó táìmù pé yàrá méjì lásán ń lò wọ́n á sùn lọ́tọ̀ ni. bó lè ṣe wá máa dọ́dọ̀ ẹ̀. ní gbogbo ìgbà tí mò ń sọ yìí bí kankan sùn sọ́dọ̀ wa náà ni tẹ́ẹ̀dẹ̀ rí sà. ìyàwó yóò sì wà lẹ́gbẹ̀ẹ́ yẹn sì máa bọ́ ọmọ yẹn. ẹ máa gbọ́ ìyàwó mi gan ti sọ rífìrí fún mi pé kí n má jẹ́ kó máa sùn tì mí tó ti torí mi ti sùn lóòótọ́ mo máa ń mú nǹkan ṣe fàájì díẹ̀ èmi ti sùn kó tó máa ṣàlàyé fún mi pé èmi bá sùn ó pé ká ní gbà tí máa fọwọ́ kan mo kàn lájú pé ta ilé mo tì í dànù ó ti yé sà àwọn gbà tí ó dẹ̀ di wípé èmi àti yẹn òun náà wá pẹ̀lú mi ó travel torí kù bímọ fún mi àtìgbà tó ti travel ẹ máa ń wáyé lọ́dọọdún àwọn ọdún èkó wá síbàdàn. kí ni wá dórí ọmọ yín ìtàn yín ò yé mi mọ́ pé ti dojú ẹ̀rú. n kò bí mo ṣe wà yìí mi lè purọ́ tí n bá sọ pé ó yé mi àbí nǹkan mo fi ṣe òkú mi ò kọ́ lọ́hùn. ṣé àjọ àjẹlẹ̀ fi ṣe. mi fi ṣe yẹn kan sẹ́. bó lọmọ yín ṣe wò yín at the age of 8-9 years. nínú gan kì í síbẹ̀ mò ń gbé. níbo ló ṣe wá ń ṣẹlẹ̀. tààrà gẹ́gẹ́ mò ń gbé ìgbà yẹn mò ń wa mọ́tò lọ lára tí n bá kàn wá síbẹ̀ yẹn tí mo wá fún wọn lówó màá máa lọlé padà ìyẹn wà ní lítà mẹ́rin ìrẹ́ kan yẹn mo kàn kú ònú ilé yẹn ni níta mẹ́rin nílé ọ̀dọ̀ ọmọ mi èmi àti yẹn ń bí tẹ́lẹ̀ ó yẹ di pé mò ń sọ ní agúgú nìyẹn. tó ń wà níbi tó ń wà. níbi tó ń wà àtàwọn àbúrò ẹ̀ débi pé mò ń sọ sí ibi ibẹ̀ nìyẹn. ìgbà tí ìyàwó mi tí mò ń sọ tó pè mí tó sọ fún mi òun gan yóyè mi pé à nǹkan tó wà lẹ́yìn kò so ojúra mi lè purọ́ bí o ṣe ṣẹlẹ̀ náà nìyẹn sàn. ni wàá lọ ṣẹ́ oyún fún. mi mà kú lóyún gan sórí àbá mi mọ̀ èmi kàn èmi bá ti lọ èmi kàn wò pé kí ló mú ọ bí kó máa sùn kí ó fẹ́ ṣe nǹkan èmi lè mí mú lọ sí nọ́ọ̀sì tèmi máa ń ra oògùn lọ́wọ́ ẹ̀ torí tó bá rẹ́ mi ìyẹn ló tẹ̀sẹ̀ ìyẹn ló sọ mi pé oyún ti wà ní àárọ̀ mẹ́yìn lóyún wà lára ẹ̀rù bá mi pé ṣé ayé lè wá ń bọ̀ torí màá mi bẹ̀rẹ̀ àgbàlagbà ní kò gbọ́dọ̀ gbọ́. mọ́mí yẹn ti kọ́ báyìí. ìyá sì wà. wọ́n tó èjì o. wọ́n ti wà ní bíi 95. ṣé wọ́n ṣàbí àwọn ọmọ mi. wọ́n bí àwọn ọmọ mi. àwọn bí àwọn ọmọ mi. tí wọ́n ṣe ẹ máa lọ́dọ̀ mọ́mí yẹn gbogbo gbà. ibẹ̀ mò ń gbé báyìí ibẹ̀ kọ́ mò ń gbé tẹ́lẹ̀ àti òsì ògbó nǹkan wọn náà ni. ẹ̀ta ni ó wàá ṣàlàyé fún wọn tí wọ́n fẹ̀rọ̀ sọ fún wọn tí wọn ò fi ní kú kẹ́ tó dé tọ́lẹ̀ ẹ̀ ń lọ rìn àjò báyìí o. problem tí mo ní náà nìyẹn ẹ ṣàánú fún mi èmi náà ni mò ń tọ́jú àṣìṣe ni ìṣirò ẹ̀rí láyé bí mo ṣe wà. ṣé tí ẹ rí ní tí ẹ ro tí mò ń mọ báyìí mò ń ro ti màmá pé ta ni ó dùn tí wọn wọ́n lọ túfọ̀ fún ọ lálẹ́ yìí ní ìsìnkú ọmọ wọn ń lọ àwọn ibì kan bóun ò ṣe ní kú kẹ́ tó dé. ọwọ́ ọlọ́run wà. kó lóyún. ọ̀dà àbí pọ́kọ olóyún ó ti ti mọ́kàdé o ọkọ olóyún ti mọ́kàdé o. fi fóònù yẹn rí káàdì.
ẹ̀gbọ́n mi rí náà lájọ wá yẹn. ẹ̀gbọ́n yẹn lẹ́jọ́ wá yẹn. ok yóò lè sọ fún màmá ńlé ni o yóò sọ fún màmá ńlé ni o yóò sọ fún màmá ńlé ntọ́ bá tọ́ àti àwa kọ́la nígbà bá dọ́dọ̀ àwọn tí wọ́n ti ń retí wa nígbà bá dọ́dọ̀ wọn àwọn ó sọ bíi tí tó bá yẹ kẹ́ ẹ lọ bá màmá ńlé padà ó bá sì jẹ́ pé kẹ́ ẹ dúró ń bẹ̀ náà ni wọ́n ó Títílayọ̀ Àkàndé Títílayọ̀ Àkàndé ẹ mọ̀ pé NACON lòun bá lọ àjọ NACON lòun bá lọ nígbà tí àwọn NACON bá tó dé náà ní Títílayọ̀ Àkàndé ó tó dé tọ́mádẹ́jọ́ dé àwọn méjèèjì náà ni olówó mi ó jọ kó wọ jímọ̀ lẹ́ẹ̀kan náà kò yé yín òun náà fẹ́ dé ẹ̀mí òun gan ti wà Nàìjíríà ọlá o ẹ bá ń pe ọlá ẹ bá ń pe ọlá ẹ bá ń pe ọlá. Mr. Abiola àbí Mr. Abiola ẹ dìde fúnra yín ẹ ga sókè kí lẹ sọ ọlá máa bá mú ọ lọ pé àwọn ìrántí kí ló kọ tiẹ̀ má dàpẹ wọn náà dìde ọlá máa bá ń kó wọn lọ àfọlọ́hún sì yín o àfọlọ́hún ẹ má ti dáhìn torí pé ẹ já ṣe báyìí ẹ̀yin ẹ jókòó bẹ́ẹ̀ ná ẹ jókòó bẹ́ẹ̀ ó dà pé ó súnmọ́ kó jẹ́ méjìlá lẹ́yìn kódà ó súnmọ́ kó jẹ́ mẹ́ta jẹ́ kó mọ òun máa lọ ọ̀tá ń tiẹ̀ yóò máa lọ ọ̀tá ń tiẹ̀ yóò máa lọ ọ̀tá.